ò jẹ́ kán ní ìfọ̀kànbalẹ̀ bẹ́ẹ̀ dẹ̀ rí afọwọ́fọn náà ni kì í ní ìfọ̀kànbalẹ̀ gbogbo ẹ̀yin ọ̀tá ìlú Ẹkùn ẹ̀ ní ìfọ̀kànbalẹ̀ o ó ń bẹ lọ́balọ́ba ó ń bẹ lóyè lóyè ẹ má jẹun wá sí Ìbẹ̀jú Lẹ́kì o ẹ má jẹun wá sí Ìbẹ̀jú Lẹ́kì o ẹ gbọ́ ṣé nígbà tí wọ́n máa rẹ́gísítà ìlú Ẹkùn ẹjọ́ ṣé divide and rule wà lára orúkọ wọn alẹ́ ẹ̀ gbádùn àtẹ̀yìn àtọ̀gá yín ẹ̀ gbádùn ó ní àwọn ò fẹ́ àjòjì ní Ìbẹ̀jú Lẹ́kì ṣé Gani ọ̀gá yín wá jẹ́ ọmọ Ìbẹ̀jú Lẹ́kì ìbéèrè ni o ó ṣe àárọ̀ kùtù ọjọ́ ṣọ́ èní ní Wednesday yìí ìbájà wá Thursday sorry ṣé Gani Adams wá jẹ́ ọmọ Ìbẹ̀jú Lẹ́kì OPC tó ń dárúkọ yẹ ṣé Gani lónìí mi mọ̀ pọ́ ọmọ Tápà náà títí wá di ọmọ Ìbẹ̀jú Lẹ́kì o ẹ gbádùn ẹ sick memory card yín ti kó virus tí wọ́n nídìí láti kàn flush out torí ohun táwa fi jáde síta tá a fi ń sọ̀rọ̀ ni wípé OPC iṣẹ́ oníjàgídíjàgan kí náà mà yín sí tẹ́lẹ̀ jàgídíjàgan jàgídí Ọlọ́run ìlara ló ń bá wọn jà ìlara ẹ̀ náà ni ìlara ẹ̀ ni ò jẹ́ kẹ́ ẹ mọ̀ tó kàn nínú ayé yín mọ́ ṣé ẹ̀yin lẹ máa jáde síta pé kí àwọn ọmọ onílùú tí wọ́n fẹ́ dáàbò bò lú wọn táwọn ò fẹ́ máa rí ọjà jẹ bíi titi yín lẹ wá ní pé wọn ò gbẹ́dọ̀ dá ẹgbẹ́ wọn ò gbẹ́dọ̀ jọ ìlú Ẹkùn ìrìn yín sì kẹ̀kẹ́ sì máa lọ bá Jàgàbá l'Àbújá Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu torí ibi tí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu bá ti ń lọ lé gbogbo àwọn ọba Èkó ń lọ ẹ sì máa lọ bá bàbá Bọ́lá Ahmed Tinubu ẹ gbádùn àwọn wo ní dàlúrú OPC ẹgbẹ́ Gani ni àwọn wo ní bàlújẹ́ o OPC ẹgbẹ́ Gani ni àwọn wo ní ṣe jàgídíjàgan OPC ẹgbẹ́ Gani ni tí ń gbọ́kọ lọ́wọ́ alọ́kọ OPC ẹgbẹ́ Gani ni tí ń gbàyà lọ́wọ́ aláya OPC ẹgbẹ́ Gani ni àwọn níyàn straight bullet tí ń pọmọ ọlọ́mọ OPC ẹgbẹ́ Gani ni àwọn wo ní ń dàlúrú OPC ẹgbẹ́ Gani ni àwọn tí ń bàlú jẹ́ o OPC ẹgbẹ́ Gani ni ẹgbẹ́ kan ò lè lọ fún kan tọwọ́ yín bá mọ́ oníyọ̀ ò lè ní pínkẹ́ alákàrà ọmọ ta aṣọ látijọ́ ìpé orogún ìlara ń bá yín jà owú ṣe yín ẹ ti mọ̀ pé tí ìlú Ẹkùn bá ti wọ ìlú Ìbẹ̀jú Lẹ́kì àlàáfíà dé ọ̀nà àtijẹ yín dí ní gbogbo eléyìí tẹ́ fi ń ṣe tẹ́ ń ṣe ránran kiri ẹ má máa sọ pé Ògún ló máa pa mí mọ́ torí ọmọ Ògún ni mí Ògún yìí pọmọ ẹ̀ ṣó gbọ́ mi Ògún láká ayé ọ̀ṣẹ́ mọ́lẹ̀ onílékẹ́kùkọ̀gún ọ̀nà ọ̀run ó mojú àwọn tó máa pa àwọn tó ń ba iṣẹ́ tó Olódùmarè ṣe jẹ́ ní ilẹ̀ Yorùbá àwọn yẹn ló máa pa. We are moving forward brother mi Lawrence Ọlámilékan tí wọ́n bá ń jáde síta tí wọ́n bá sọ̀rọ̀ dé wọ́n á kó ìpayà sí ọkàn àwọn èèyàn àwa mọ̀ pé oníjàgídíjàgan ni wọ́n. ní ìlú tèmi ti jáde ní ìlú mi ò lè sọ wípé kẹ́nibọ̀dì ó má lọ join ẹgbẹ́ tó wù ú. Who are you to say anybody ò gbọ́dọ̀ join ẹgbẹ́ tó wù ú?
nítorí pé ẹ ti mọ̀ wípé ẹgbẹ́ ìrù ẹkùn, ẹgbẹ́ tí ayé ń fẹ́ tí ọ̀run ń fẹ́ ni. Ẹgbẹ́ ìrù ẹkùn, ọmọ Yorùbá ti rí pé opportunity to move forward, to flush enemy out of our land ni. Kí ni ń ṣe yín gan-an? Ẹ̀yin ọmọ Gani, kí ni ń ṣe yín? Ṣẹ́yìn náà ti ń gborí owó oríta ni. Kí ni ń ṣe yín? Ọlọ́pàá ò ní bá yín dá sí, ọlọ́pàá ò ní bá yín dá sí. Ẹ̀yin tọ́lọ́pàá máa kó máa pọ̀. Èyí tán máa kó lọ tí ò ní padà wálé nínú yín máa pọ̀. Kí ni ń ṣe yín? Kí ló dé tí ìlara bayé yín jẹ́ báyìí? Kí ló dé tó jẹ́ pé ẹ̀mí àfẹ̀mí ọ̀gá yín ó ràn yín? Ṣé ẹ̀ tí ìgbóhùn ẹ̀ nígboro ayé ni pé ìrù ẹkùn ti dé tí ò sí ẹnikẹ́ni nínú yín tó lè fatu? Tí wọn ò bá ti fa OPC nígbà tí ẹ jákè lọ́wọ́ àwọn bàbá wa Dr. Frederick Fasehun, tí Gani ọ̀gá yín àìjákè ẹ̀ lọ́wọ́ wọn, tí wọn ò bá ti fatu, ẹ̀yin náà ò lè fẹ́gbẹ́ tó bá dìde, ẹ lè fatu. It is a matter of choice. A rí àwọn kan, mo ní mò ń sọ, a pàdé àwọn kan, wọ́n nígbà táwọn máa búra, àwa láwa ò fẹ́ OPC o, àfi lọ máa bọ fáì, lọ máa bọ ṣú, ẹ lọ máa bọ ọ̀pẹ̀lẹ̀ bàbá àkúgbò ẹ̀. Ẹ ló búra, máa pẹ́ padà. Ẹ lọ máa bọ ọ̀pẹ̀lẹ̀, gbogbo ohun tẹ́ ẹ̀ ń bọ ẹ lọ máa bọ kiri. Wọ́n ní rárá o. Ẹ ti búra pé ẹ ti búra lọ́dọ̀ Gani. Ìkan nínú wọn wá ní bàbá Èkìtì nígbà táwọn ń búra, ilẹ̀ Yorùbá làwọn búra fún pé táwọn bá da ilẹ̀ Yorùbá, kí ilẹ̀ Yorùbá kó gbé àwọn mì kó ṣe wọ́n ṣàkàṣàkà, pé kì í ṣe Gani Adams làwọn búra fún. Kí ló ṣe yín? Ayé yín jó àjórẹ̀yìn. Ẹ dẹ̀ mọ̀ pé ayé yín jó àjórẹ̀yìn. Kí ló ṣe yín? Ọmọ Yorùbá ń wò yín ní àwòsọkún. Ẹ wòra yín ní àwò ìrẹ́rìn. Kí ló ń ṣe yín? Bẹ́ẹ̀ ṣe ń kọjá lára àwọn ọmọ Yorùbá náà ń síntọ́, náà ń tutọ́. Ẹ̀yin wòra yín, inú yín dùn. Ẹ fi ìbàjẹ́ ṣayọ̀. Tí owó yìí náà ni. Kí ni ìrù ẹkùn ṣe fún yín gan? Àtẹ̀yìn àtọ̀gá yín. Lára àwọn ọ̀gá yín sọ pé náà o, kò kàn àwọn o, kò sí tó kàn wọ́n pẹ̀lú ìrù ẹkùn tí wọ́n dá sílẹ̀. Àìbá pè ní ìwọ náà tó sọ pé àìbá pè ní ìrù ajá, kẹ́ ẹ pè ní ìrù òkété. Àní ẹ bá wa pè ní ìrù esisi, ó ti dé. Ẹ mọ̀ pé alágbára náà ló máa rí esisi pa tẹ́lẹ̀. Ẹni kò kàn yín tẹ́lẹ̀ ni. Ó ṣe wá jẹ́ orin ìrù ẹkùn lẹ wá ń fi sẹ́nu tẹ́ fi ń kọrin káàkiri. Ó ṣe wá jẹ́ ìrù ẹkùn lọ́tún, ìrù ẹkùn lósì lẹ́sọ́dórin tẹ́ ń kọ káàkiri. Ọwọ́ afọwọ́fọnà yìí nísìmí. Mo kọrin yẹn lánàá, mo ní Fálànà gbọ́ tiẹ̀ tara ẹni lẹ̀ ń gbọ́. Fálànà tí ò bá ti gbọ́ tara ẹ̀, ojú kan ló máa wà bí omi adágún. My brother, go and check the program tó ṣe. Kó wá wé pé tọ́mọ Yorùbá ń gbé ẹṣẹ́ ń bẹ̀. Àwọn ọmọ Ìbẹ̀jùlẹ̀ gígan tún jáde síta pé ìwọ kọ́ ló máa sọ fún wọn ẹgbẹ́ tí àwọn máa ṣe. Ṣé ẹ fẹ́ kógun já Ìbẹ̀jùlẹ̀ kí ni? Kó tó sọ wípé ọlọ́pàá ò ní bá yín dá sí. Ṣé ẹ rí pé ó ń jọra wọn bọ̀? Mo sọ fún yín, mo ní tó bá pàdé yín lọ́nà, ẹ̀yin ọmọ ìrù ẹkùn, ẹ má bá wọn jà. Ìlara ní bá wọn jà lọ́wọ́lọ́wọ́. Ẹ má bá wọn ṣe ohunkóhun. Ìwà èèyàn ò lè fi èèyàn lẹ̀. Torí pé ẹni tó dúró gẹ́gẹ́ bí ọ̀gá wọn, abimọ wàhálà ni. Ẹni tó dúró gẹ́gẹ́ bí ọ̀gá wọn, abi níbi kó máa da nǹkan rú ni. Gbàrà tó ti gbọ́ pé ìrù ẹkùn dé, most especially ọjọ́ tí wọ́n ànáṣẹ pé Aṣíwájú Bọ́lá Ahmed, the President of Federal Republic of Nigeria, ti fòǹtẹ̀lú gbà ni wọ́n ti lórun sùn mọ́.
ìgbà yẹn láriwo bẹ̀rẹ̀ sí ń jáde síta, àwọn ti kọ lẹ́tà, àwọn ti kọ lẹ́tà, àwọn kọ lẹ́tà sí pírẹsidẹ́ǹtì, àwọn kọ lẹ́tà sí stéètì, àwọn kọ lẹ́tà sí local government, àwọn kọ lẹ́tà sófurufú, àwọn tuntun kọ lẹ́ẹ̀kejì, àwọn tó fún wọn ní rìmáìdà lẹ́ẹ̀kẹta, nítorí pé wọ́n gbọ́ pé wọ́n ti approve ìlú ẹkùn ẹlẹ́ẹ̀tì lé láti bí ọdún 5. Rí bá ẹ wá wo ẹni tí ò lé fóṣù 2 torí bá ìyẹn gan tó fún yín láti mọ̀ wípé Ọlọ́run ti padà lẹ́yìn yín, àwọn èèyàn gan ti padà lẹ́yìn yín. Wọ́n rí yín gẹ́gẹ́ bí ẹni tí ò wúlò, wọ́n rí yín gẹ́gẹ́ bí ẹni tí ò lè ṣe wọ́n láǹfààní, wọ́n rí yín pé tí Fúlàní bá ti èdè gírà lénìí ẹ̀yin gan lẹ kọ́kọ́ máa kan lùgbó. Wọ́n wá rí ẹni tó kápẹ́pù tí ì ṣe pé ẹnu lásán tó máa ní ká lè yàn lọ máa mú experience wá, òun ní experience tó lè gbé kalẹ̀. Ẹ wá ń pariwo ìlú ẹkùn lénìí. Ẹ ń bínú orí, ẹ ń fífi làdé dodo. Ẹ jẹ́ padà kẹ́yìn àtọ̀gá yín lọ tú èrò yín pa. Ẹ lè bí ìlú ẹkùn wò. In anywhere in Yorùbá land tí ìlú ẹkùn bá fẹ́ dúró sí ló máa dúró síbẹ̀. Tí o gbọ́ mi. Ẹ ti mọ̀ pé tí ìlú ẹkùn bá wà ní Ìbẹ̀jú Lẹ́kì, ẹ̀yin OPC tẹ́ ń gbá àwọn ọmọ ìlú onílùú, tẹ́ ń gbowó lọ́wọ́ wọn, tẹ́ ń fowó wọn jẹun, tẹ́ ń fowó wọn ṣe pé gbogbo ẹ̀, ẹ ti mọ̀ wípé ìlú ẹkùn will stop it. Orí ọ̀fẹ́ ò ní wà fún yín mọ́. Lẹ́fi wá ń pariwo káàkiri, ẹ stop ìlú ẹkùn o, ẹ stop ìlú ẹkùn o, àwa ò fẹ́ o, a ò fẹ́ divide and rule o. Ẹ gbọ́, ṣé ìlú ẹkùn ló mú divide bọ̀? Ẹ síkì ẹ̀yin àtọ̀gá yín. Ẹ túbọ̀ lọ jára mọ́ṣẹ́. Ẹ máa lé ìlú ẹkùn ní ẹ̀ní bá táyà ẹ̀yìn kì í bá ti wájú. Wọ́n jọ máa wúra wọn náà báyìí ni. Táyà ẹ̀yìn kì í bá ti wájú. Ẹ máa lé ní ẹ̀ní bá. Ìlú ẹkùn tẹ́ ẹ ní pé ìlú ẹkùn o, ìlú ẹkùn o, ẹ ń polongo ìlú ẹkùn ní. Ayé ti mọ̀ yín ní ẹgbẹ́kẹ́gbẹ́ nìyí. Ayé mo rẹ́ni tó lè sọ ìrírí 10 tó ti rí látọ̀dọ̀ yín tó jẹ́ pé ìrírí burúkú ni tí ò dáa rárá. Ayé ti reject yín, ọ̀run gan ti fagilé orúkọ yín torí ẹ gbádùn. Ìgbòho ni o, Ìgbòho ni o, ìlú ẹkùn ni o, ìlú ẹkùn ni o. Ohun tó máa tìpẹ́ yín nìyẹn. Ṣé gbọ́ mi? Ẹ máa bá wa campaign lọ, ẹ máa bá wa polówó lọ, ṣùgbọ́n mo fẹ́ kó o rántí, you are still a young man. Alága tó sọ̀rọ̀ tán, you are still a young man. Ṣé ó dìgbà tí ó jẹ́ pé ìwọ náà bá dé fìlà tó jẹ́ pé etí ló ń gbà dúró kó tó mọ̀ pé inú ogun inú ìpọ́njú ló wà? Àwọn ọmọ tó ní Ìbẹ̀jú Lẹ́kì gangan ti pè mí lẹ́nìí pé Gani tó wá láti Núpé tó gé OPC bàbá wa verification tó gé sí méjì tó wá dúró sí Ìbẹ̀jú Lẹ́kì, ṣé ọmọ Ìbẹ̀jú Lẹ́kì ni àbí ṣé ọmọ Yorùbá ni àbí wà tó sọ pé Ìbẹ̀jú Lẹ́kì ṣe Yorùbá? Ẹ síìkì o, ẹ síìkì gan, ó dẹ̀ ń yọ yín lẹ́nu. ìrònú ìkòkò ní ọ̀pájá. Ìrònú Sunday Igboho ló máa ya ọ̀pọ̀lọpọ̀ yín ní wèrè tẹ́ ẹ̀ bá kú. Báwo lọmọdé ṣe tó jẹ́ pé òun nìkan ni tó bá ṣe báyìí àwọn èèyàn tẹ̀lé lẹ́yìn, tó bá ṣe báyìí àwọn èèyàn ló mọ̀ ṣe, tó bá ṣe báyìí àwọn èèyàn ní ó ṣe dáadáa, tó bá ṣe báyìí àwọn èèyàn ní kárígò, tó bá ṣe báyìí àwọn èèyàn ní bẹbẹ ló ń ṣe, ó ṣe wá jẹ́ òun nìkan, ó ṣe wá jẹ́ òun nìkan, ó ṣe wá jẹ́ òun nìkan. ń tẹ́ máa rò nìyẹn. Èyí tó bá ń wa mọ́tò lọ nínú yín tá kó sọ́sà. Inú mi dẹ̀ dùn, Ìbẹ̀jú Lẹ́kì yẹ ọ̀sà pọ̀ ń bẹ̀. Omi níwájú omi lẹ́yìn ni. Èyí tí ò bá sí létí okùn nù yín á fara ìwà ara ìwọ́gbó. Wọ́n máa béèrè lọ́wọ́ àní ẹ gbà mí o, orí Sunday Igboho ló mú mi o, orí Sunday Igboho ló mú mi o. Nítorí pé ẹ ní ọpọlọ. Owó tẹ̀ ń gbà ní ìgboro yẹ ó dùn mọ́ yín. A ní kájọ bẹ́ wọgbó.
ká lé àwọn tí ń dààmú àwọn èèyàn wa. Bí Èkó ṣe tóbi tó yẹ population àwọn wèrè yẹn tó wà lÉkòó kì í ṣe kékeré, ẹ rí yẹrò. Sunday Igboho ni, Sunday Igboho níwájú, Sunday Igboho lẹ́yìn. Ọmọ Tápà tó fẹ́ gbèkó. Tó bá jẹ́ pé ìgbà tí Èkó sì ń jẹ́ Èkó ni, mo jẹ́rìí àwọn ti tèmi. Ní 80, ní 80, 70. Kò yẹ kán jẹ́ kí òru Gani ó máa gbé l'Ékòó pẹ̀lú ohun tó ṣe ní 2023. Tó pe gbogbo ẹ̀yin ọ̀sìnwín. Ẹ̀yin ọ̀sìnwín. Tó pe gbogbo ẹ̀yin akídanidání ọ̀dẹ̀ tí ọmọ Tápà ń yàn lé yín lọ́wọ́. Ọmọ Tápà ló ń kọ́ yín bẹ́ẹ̀ ṣe máa dálé bàbá yín rú. Tó ń sọ pé fún yín pé Òbí ní ká ẹ tẹ̀lé lọ o. Tẹ́ ẹ dẹ̀ mọ̀ pé àwọn ìran Òbí tó máa ní ibi tójú wọn ràn mọ́ ní ilẹ̀ Yorùbá, Èkó ní number 1. Dìde ní ṣe bí dìde ní yín tẹ̀lé lọ. Dìde ní yín tẹ̀lé lọ. Wọ́n ń kọ́ yín, wọ́n ń tọ́ yín sọ̀nà bẹ́ẹ̀ ṣe máa wọlé bàbá yín, inú yín dẹ̀ ń dùn. Wọ́n ń kọ́ yín sọ̀nà bẹ́ẹ̀ ṣe máa dalé bàbá yín rú, inú yín dẹ̀ ń dùn. Wọ́n ń tọ́ yín sọ̀nà bí ìgbésí ayé yín ọjọ́ ọ̀la ò ṣe ní nítumọ̀. Ogún tó yẹ kẹ́ gẹ́lẹ̀ di àwọn ọmọ yín. Tí Tápà ó ti gbà lọ́wọ́ yín tá ti tà dànù fọ́mọ Ìgbò. Oyè iye yín ò sí. Bọ́dà mi Àpọ̀dà akídanidání. Ọmọ 15 Ààrẹ Ọ̀nà Kakanfò jó. Àríkúyẹrí. Gani yín ò ń ṣọmọ Èkó. Kẹ́ gbọ́ mi. Àwọn ọmọ Ìbẹ̀jú l'Èkìtì pè ọ̀rọ̀ yín gan ti sú wọn lọ́hùn pé ẹ wúlò. Ẹ wúlò. Èmi ni mo tún wá sọ fún wọn pé ẹ má dá wọn lóhùn, kì í ṣe pé ẹ wúlò. Ẹ̀yin àgbà náà lẹ sọ wípé orílẹ̀-èdè ti ń bàjẹ́ tó lórí ò bá ti wúlò àwọn tó tẹ̀lé lẹ́yìn ò lè wúlò. Tó lórí ò bá ti ní sẹ́ǹsì àwọn ọmọ tó ń tẹ̀lé lẹ́yìn ò lè ní sẹ́ǹsì. Kò lè ní sẹ́ǹsì. Ṣùgbọ́n ẹ ní sẹ́ǹsì ẹjọ́ rírò. Nígbà tá à ń wà, àwọn bàbá wa máa ń gbá wa kò lórí ni pé ọmọ kì í rojọ́ púpọ̀. Lọ́dọ̀ wa ni ó ti lè ṣújọ́ jù. Àwọn mìíràn ní orojọ́ yíyẹ. Àwọn jagunjagun máa ń ní reserve bí Sunday Igboho ṣe ní reserve. Sunday Igboho dẹ̀ máa ń gbọ́ correction. Ìgbà kan làwọn èèyàn sọ pé bàbá ẹ bá wa bá olóyè sọ̀rọ̀, olóyè ti lè sọ̀rọ̀ jù, bínú ẹ ti rí, bẹ́ẹ̀ kọ́ ni gbogbo àwọn tó ń bá sọ̀rọ̀ yẹn ṣe rí. Ǹjẹ́ ẹ tún rí kólóyè ò sọ̀rọ̀ bó ṣe ń sọ̀rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀? Torí wípé mo sọ lánàá mo ní Ìgbòho máa ń gbọ́ ìmọ̀ràn, ó létí ìmọ̀ràn, he always listen to advice. Kì í ṣe ààrẹ agbọ́pà tó rò pé ó ń gbọ́n tán. Àwọn ará Ìbẹ̀jú lè kó àwa lajú wọn lẹ̀ kẹ́ kó ìlú wọn lé ọwọ́ Fúlàní, kẹ́ kó ìlú wọn lé ọwọ́ báńdíìtì, kẹ́ kó ìlú wọn lé ọwọ́ Mèyétí Àlà. Ẹ ti ya wèrè. Ìrònú Sunday sẹ́ òun ló máa pa gbogbo yín. Bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀, ọmọ Adéyẹmọ ti dé. Ó ti dé. Ìwọ tó ń sọ̀rọ̀ tó bá rí ojúlówó àwọn ọmọ Ìbẹ̀jú Lẹ́kì sì wà lè dúró. Àwọn ò fẹ́ divide and rule. Àwọn ò fẹ́ divide and rule o. Àwọn òbò á bá yín jẹjẹkújẹ tẹ̀ ń jẹ. Bẹ́ẹ̀ ni èmi máa ń là á. Mo ṣe bá gbogbo OPC níwẹ̀rà. Mo ṣe bá gbogbo OPC reform. Mo tún ṣe bá OPC bàbá wa Frederick Fashion. Àwọn ojúlówó ọmọ ọkọ nìyẹn. Tí wọn ò ní wùwà gàbàgebè. Àwọn ojúlówó ọmọ ọkọ nìyẹn tí wọn ò jẹ́ kí agbọ́pá ọmọ Tápà kókó brain wọn lọ. Ẹjọ́ àwọn tó ń jáde síta tó ń sọ̀rọ̀ yẹ ọpọlọ wọn ti kó fáírọ̀sì ni o. Ẹjọ́ ẹ̀yin tèkó bíyá computer village lẹ́ máa kó wọn lọ. Kán lọ format brain wọn.
kó lè padà ṣiṣẹ́ nọ́mà àti kó àwọn kan lọ sí Fáyọ̀ṣe market lọ́dọ̀ wa níbà yìí bẹ́yìn ṣe ní computer village ní Èkó làwa ní Fáyọ̀ṣe market níbà yìí ibẹ̀ láti máa fọ̀mátì gbogbo orí burúkú tí Gani kó sí wọn lọ́pọlọ tí ò jẹ́ káyé wọn ó lọ síwájú tí ò jẹ́ káyé wọn ó lọ sẹ́yìn tó ń dúró sójú kan bí omi adágún ìyẹn náà lánàá ní àná ni mo rí fídíò yẹn níbi tó ti lọ ń ṣọdún Ifá ẹ gbọ́ èmi ò ní pé àbá ṣe ń ṣọdún Ifá ò dáa o ṣùgbọ́n kì í ṣorú Gani ló yẹ kẹ́ máa yàn pé ń bẹ̀ ṣé wọ́n bọ fánlé bàbá ẹ̀ ni ọmọ ẹgbẹ́ tó bá lọ join new group new ẹgbẹ́ tó ṣe jáde síta kí ló kàn ẹ́ ìlara ìkóbíkú ọdídẹrẹ́ ìlara kí ló kàn ẹ́ síkì sórí gbogbo yín o ọ̀pọ̀lọpọ̀ nínú yín dẹ̀ mọ̀ pé ẹ síkì ṣùgbọ́n torí pé Gani ó ti jẹ́ kí fáírọ̀sì ó wọnú bẹ́ẹ̀ yín ọ̀pọ̀lọpọ̀ nínú yín Gani ti kó bẹ́ẹ̀ ẹ̀ lọ eérú ní Gani rọ sínú ọ̀pọ̀lọpọ̀ nínú yín lẹ́fi wá ń ṣiṣẹ́ bí ọ̀pọ̀lọ́ tí kò kọ̀ létí odò Kútì Gbayì bá mi kí gbogbo lé ọmọ ń bí wọn nú General Killer ìjayà fún Gani Adams ara tó ń pa yín lọ nìyẹn ọ̀gá mi ò warrior tó ń pa wọn lọ nìyẹn ìrònú ìkòkò Sunday Igboho ló dẹ̀ máa pa yín torí òun ò rí titi yín rò ńgbà tó lọ sí Bàrígà ẹ̀ṣẹ́ lọ pàdé lọ́nà mẹ́gbẹ́ kò gbẹ́dọ̀ wá tẹ́ ẹ̀ bá ti fẹ́ kí Sunday Igboho ókè mo support mo ti wà lẹ́yìn yín ẹ má jẹ́ kí Sunday Igboho wá sí Ìbẹ̀jú Lẹ́kì àbí ṣé mo ìgbà ọ̀nà tẹ́ ẹ máa gbé gbàré tí àfi ní jẹ́ kí Sunday Igboho wá sí Ìbẹ̀jú Lẹ́kì ẹjá tètè gbàbújá lọ lọ́dọ̀ bàbá Bọ́lá Ahmed Tinubu pé ẹgbẹ́ tí ẹni kí Sunday Igboho dálẹ̀ yẹ sà àwa ò fẹ́ ní Ìbẹ̀jú Lẹ́kì tẹ́ bá lọ rí tẹ́ bá padà wálé kẹ́ pàjá fún mi màá jẹ́ ẹ̀yin wèrè ẹ̀yin olórí burúkú àwọn wo ní dàlúrú àwọn OPC ẹgbẹ́ Gani ni ta ní dàlúrú OPC ẹgbẹ́ Gani ni àwọn wo ní ń bayé jẹ́ OPC ẹgbẹ́ Gani ni tí ń gbàyà lọ́wọ́ aláya OPC ẹgbẹ́ Gani ni tí ń gbọ́kọ̀ lọ́wọ́ ọlọ́kọ̀ OPC ẹgbẹ́ Gani ni àwọn wo ní ń dàlúrú OPC ẹgbẹ́ Gani ni àwọn wo ní báyé jẹ́ OPC ẹgbẹ́ Gani ni àwọn wo ló fẹ́ gba ilé lọ́wọ́ onílé OPC ẹgbẹ́ Gani ni OPC ẹgbẹ́ Gani ni àwọn wo ní sọmọ dọ̀tá bàbá OPC ẹgbẹ́ Gani ni àwọn wo ní fún àwọn òòṣà ilẹ̀ Yorùbá léèwọ̀ jẹ́ OPC ẹgbẹ́ Gani ni àwọn wo ní dàlúrú OPC ẹgbẹ́ Gani ni ẹgbẹ́ wo ló yẹ ká máa sá fún OPC ẹgbẹ́ Gani ni àwọn wo ní ń bayé jẹ́ OPC ẹgbẹ́ Gani ni àwọn wo ní ń bayé jẹ́ OPC ẹgbẹ́ Gani ni enough is enough we won't tolerate that ẹ lè balẹ̀ Yorùbá jẹ́ àwọn wo ló fẹ́ balẹ̀ Yorùbá jẹ́ OPC ẹgbẹ́ Gani ni àwọn wo la fẹ́ lé padà lọ sí Tápà OPC ẹgbẹ́ Gani ni tí ò bá jẹ́ pé Saheed Òṣùpá tó kó irinṣẹ́ mi tí ò dá padà ẹ ti dáràn wọ́n sọ wípé wọn gbọ́dọ̀ jẹ́ kí ìlú ẹ kùn
kó wá sí Ìbẹ̀jú Lẹ́kì tó bá ti rí wọn ní Ìbẹ̀jú Lẹ́kì kẹ́ lọ àtáàkì wọn. Gbádùn ni iṣẹ́ yín ti já ewé ti sunko mọ́ yín lára. Gbádùn ni nígbà tẹ́ ẹ láròjinlẹ̀. Mo ti sọ fún yín, the more tẹ́ ẹ bá ti ń go against ìrù ẹkùn lẹ́ẹ̀mọ̀ rí ìbínú Ọlọ́run. Èpè kọ́, simple arithmetic ní Bàṣà Gbénga Adébóyè. The more tẹ́ ẹ bá ti ń go against ìrù ẹkùn, tẹ́ ẹ ń sọ̀rọ̀ ìrù ẹkùn ní ibi, lẹ́ẹ̀mọ̀ rí ìbínú Olódùmarè. The more tẹ́ ẹ bá ti rí Sunday Igboho gẹ́gẹ́ bí ẹ́dìkì yín normally, Sunday Igboho gbọ́dọ̀ jẹ́ ẹ́dìkì yín torí ó jura wọn lọ, ó wúwo jura wọn lọ. Lẹ́ẹ̀mọ̀ rí ìbínú Ọlọ́run. Kò jù bẹ́ẹ̀ lọ. Kò jù bẹ́ẹ̀ lọ. Torí ẹ ti kàbùkù nílé, ẹ ti kàbùkù lóko, ẹ ti kàbùkù, ẹ ti dẹni ẹ̀tẹ́. Sunday Igboho tẹ́ ẹ̀ ń pariwo lọ́tún kò rí títí yín rò. Ìrù ẹkùn tẹ́ ẹ̀ ń pariwo lọ́tún kò rí títí yín rò. Ìrù ẹkùn tí ń tàn bí òòrùn, tí tọmọdé ń fẹ́, tí àgbà ń fẹ́. Ẹjọ́ afẹ́jọ́ ìrù ẹkùn àwọn tó gba nọ́mbà mi lánàá wọ́n á lé ní 50. Pé bàbá Èkìtì kíní ẹ̀ẹ́dẹ̀ sọ fún wa mo wá ń kọ nọ́mbà tán máa pè. Ẹ pé nọ́mbà yìí. Ẹ ti tí ni Èkìtì ń bíbẹ̀ á ní tí iṣu bá ti jọba kò wúlò mọ́. Ẹ ti jọba. OPC Gani ẹ ti jọba. OPC ẹgbẹ́kẹ́gbẹ́ Gani ẹ ti jọba. Ẹ̀yin lẹ wá lé ìrù ẹkùn ní ìlú kan. Ẹ̀yin Ìbẹ̀jú Lẹ́kì yẹn tá bá wádìí dáadáa ó ti máa lé iye ọmọ Ìbẹ̀jú Lẹ́kì tẹ́ ti fìbọn pa. Ó ti máa lé iye àwọn ọmọ Ìbẹ̀jú Lẹ́kì tẹ́ ti gbalẹ̀ wọn. Ó ti máa lé iye Ìbẹ̀jú Lẹ́kì tẹ́ ti gbọ́kọ ẹ̀, tẹ́ ti gbáyà ẹ̀. Ẹ̀yin táṣọ iye yín ti fàyà nígboro. Ẹ̀yin àtọ̀gá yín Gani. Alábàjọ mo rò pé ilé òsì lẹ́kọ̀ọ́ ló fi lọ sáré bí rélùwé lọ́wọ́. Mo ní tó bá jẹ́ pé ìgbà tí Èkó sì ń jẹ́ Èkó ni wọ́n á ti lẹ́kọ̀ọ́, wọ́n á ti fọ̀rọ̀ sí nídìí lẹ́kọ̀ọ́ pé ìwọ bọ́ mọ́ǹkì. Àwa gbọ́ pa burúkú yẹn dání. Ọ̀kàrà ẹ̀kọ́ èèyàn, àwọn dèdè ìrìn òpó náà dẹ̀ ń tẹ́lẹ̀ lẹ́yìn. Wọ́n ṣe bí pé wọ́n rí èèyàn. A máa ṣe yín nídìí. Ìrù ẹkùn ọmọ onílé lónìí. À ń sọ látijọ́ ẹni kọ́ ọ̀gá yín kó mórí kẹ̀ síta ní ọdún ọkọ́ta tán ṣe tán ní Ìrágbèjì, ṣé Ìrágbèjì kọ́ Arigidi. Ó ń bọ̀ wọ́n rí oríkì tán máa kí oríkì ìlú yẹn náà kì í. Mo ní jẹ́ sọ́njọ́ àná pé ọ̀tọ̀ lóríkì ìlú, ọ̀tọ̀ lóríkì ìdílé tá a ti jáde síta. Ènìyàn yẹn lóríkì ilé bàbá kó mọ́ ní ti ìyá. Ènìyàn yẹn ní ti bàbá kó ní ti ìyá, kó mọ́ lóríkì ìlú tó ti jáde síta. Ẹni a bá jẹ́ pé oríkì ìlú tó lóun claim pé òun jẹ́, tí ò lóríkì ilé bàbá, tí ò lóríkì ìyá, ẹ ti mọ̀ pé tápà ló ti wá. Tá bá ní ká máa lé èèyàn kúrò ní ìlú, ìrù ẹkùn ló yẹ kó lé yín. Ṣùgbọ́n àwa ò ní lé yín. Ìwà yín àti iṣẹ́ ibi tẹ́ ẹ ṣe ní ọ̀lẹ́ yín kò ń lò. Má jẹ́ ń tún gbọ́ pé o ní kí ìrù ẹkùn má sí ń lò kan o. Má kàbùkù o. Tí mo pé mi ò tí sọ̀rọ̀, mo kàn ń wọ́ ọ̀nà ẹni kẹgbẹ́ jẹ bọ́wọ́. A mọ̀ pé inú yín dùn bí wọ́n ṣe ń jí ọmọ Yorùbá gbé. A mọ̀ pé inú dídùn yín ni. It is better kẹpẹ nínú yín mọ́. Lọ́wọ́ program tó ṣe. Wọ́n ṣe ń gbé ẹṣẹ́ pé náà gbé ọmọ ṣe pé. Ní tìjú ni. Ìgbà tó jẹ́ pé Gani ti kó bré yín lọ. Ibi tó bá ti tì yín sílẹ̀ ń tẹ̀lé lọ. Lólùmọ̀ràn gidi. Inú yín dẹ̀ ti jàn. Wọ́n ti bò yín lójú, ẹ kàn ń tẹ̀lé lẹ́yìn dọ́dọ́dọ́ ni. Àtẹni tó jẹ́ pé etí ló gba fìlà dúró. Àtẹni àgùntàn páṣọ ìṣídà. Gbádùn. Mo ń sọ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá sọ wípé ìrù ẹkùn bíwó ni
ìrù ẹkùn dàbí àpáta ni bẹ́ẹ̀nìyàn bá larí má àpáta orí ohun tó ló máa fọ́ tó bá dẹ̀ jẹ́ àpáta ló ṣílù yàn kò ní tàn dágbére sáyé nìyẹn bẹ́ẹ̀ bá ṣe ń rò lọ́kàn lẹ́ẹ̀ máa wó ẹ wo tìrantìran ni ìṣẹ̀dá àwọn tí Fúlàní ti pa tí àwọn bòròró yẹn ti pa àbí gbogbo yín ẹ̀yin kò ṣe kò jẹ́ olúre ṣe ó gbọ́kọ olúre ó gbàdá olúre ó fi kọ́gi ẹ lè lé ẹnikẹ́ni ní ìlú kan àwọn àgbáyé máa wò báyìí pé ọ̀rọ̀ dẹ̀ lélẹ́yìn sọ báyìí ṣé lè gbọ́n ṣó ní làákàyè ṣá má ṣe bẹ́ẹ̀ mọ́ o jọ̀wọ́n pọ̀ ọ̀gá ẹ̀ là ń bá wí lọ́wọ́ má ṣe bẹ́ẹ̀ mọ́ o má ṣe bẹ́ẹ̀ mọ́ o jẹ́ ọmọ rere o kò dẹ̀ jẹ́ ọlọ́gbọ́n má ṣe bẹ́ẹ̀ mọ́ o tó bá tún ṣe bẹ́ẹ̀ mọ́ ìwà àtọ̀gá ẹ̀ máa kàbùkù ṣùgbọ́n mi màá ní kán wá gbé ẹ níbi tó wà yẹ kán ṣí ẹ nídìí ọlọ́pàá wo ló mọ̀ yín iṣẹ́ wo lẹ ṣe fọ́lọ́pàá ṣé ẹ̀ ń bọ́lọ́pàá mólè ni ẹ̀yin lẹ̀ ń bọ́lọ́pàá parí ìjà láàrin tọkọ-tìyàwó ṣé torí ń tà fi dá OPC lẹ̀ nìyẹn ṣé ń tà fi dá OPC lẹ̀ nìyẹn dédé rẹ̀ ẹ̀yin tẹ́ jọyìn OPC ní ìjẹta bí ọdún 3 sẹ́yìn ọdún 5 sẹ́yìn tẹ́ ẹ jáde síta tẹ́ ẹ máa pẹ̀tàn OPC ẹ mọ̀ pé ẹ̀ ní làákàyè ni tán fi yín rúgbó àìní làákàyè ló ń dà yín láàmú má ṣe bẹ́ẹ̀ mọ́ o ọ̀gá ẹ̀gà ní gan kò lè sọ pé òun fẹ́ pẹ̀tàn the genesis of OPC ó kàn lórí ọ̀fẹ́ torí pé bàbá rí i pé wọ́n jọ wá láti state kan pé wọ́n mi máa bọ̀ wá jẹ́ youth leader ó dẹ̀ da bàbá yẹn lágbo síná ṣé ẹ rò pé n tó ṣe fún bàbá lára yín náà sì máa ṣe fún ẹ̀yin ọmọ rédèrèdè ẹ̀yin akúmọ̀mù